máa bọ̀ ní Al Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí number 50 Ìṣàgá Road Owódélé bus stop along Lute Road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. Àbí àwọn olóríṣà Ayémọ́já àwọn olóríṣà Ọ̀ṣun àwọn olóòlẹ̀mí gan. Ẹ máa gbọ́ Ọlọ́run ló lẹ̀mí mímọ́ ẹ lísìn o ẹ̀mí yàtọ̀ sí ẹ̀mí o. And that is why we call it Holy Spirit ẹ̀mí mímọ́. Ṣé rí àwọn tó ń tọ́pọ̀ òun jẹ́ olóríṣà náà ẹ̀mí ló ń lò ó. Ẹ máa gbọ́ sà ẹ̀mí ló ń lò ó ṣùgbọ́n kì í ṣe ẹ̀mí mímọ́. Wọ́n máa ń fèdè. Ẹ lísìn sà kì í ṣe ẹ̀mí mímọ́. Wọ́n máa ń rí náà. Ẹ máa gbọ́ sà irun èṣù náà rí. Èṣù náà ń ṣe ohun tọ́lọ́run ṣe o. Ìgbàlà ni ò lè fún èèyàn o. Nígbà tí Mósè dé Egypt ó mú ọ̀pá tiẹ̀ sílẹ̀ òdejò ọ̀pá Fáráò òdejò náà. Àwọn aláyè pàìdà wọ́n sọ ohun tí Ọlọ́run ṣe náà. Ṣùgbọ́n the only thing ni pé ọ̀pá Mósè tó dejò ó gbé ejò tí Mósè gbé ti Fáráò mi. So kò wá sí bí ẹ̀mí mọ́ àti ẹ̀mí èṣù máa yẹ jagun tẹ́ ẹ̀mí ò ní jẹ́gun. Àwọn náà ń lọ ẹ̀mí èmèrè ń lọ ẹ̀mí iyemẹja lọ ẹ̀mí. And that is why tẹ́bá dẹ̀wọ̀n ṣọ́ọ̀ṣì kan tí ẹ̀tọ́ ti ń lọ ẹ̀mí tó ṣe pẹ̀ tẹ́ ẹ̀ bá wà kí ẹ fún mi ẹ̀ nímọ̀ ìtọ́jú òtọ́ àti tó jẹ́ irọ́ ní ṣọ́ọ̀ṣì wáyé mẹ́rin ẹ̀gbọ́n àti pé máa wò báyìí máa wọnú ẹ̀mí lọ máa sọ̀rọ̀ ẹ̀mí fún máa sọ èdè ẹ̀mí jáde. Tó bá gbọ́ àbí tí ò bá gbọ́ ń kọ́. Tí ó máa kó orin line ìwọ tó bá ṣẹ́ mi mọ́. Ẹ máa disconnect. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ti lọ mínísítà rí láwọn church kan yẹn mo gbé mi and for every church both the redeemed both the Pentecostal and God gave me gifts. I was gifted by God láti kékeré lọ́run tí lò mí mo ń gbóhùn mo ń fún ẹ̀mí jáde mo ń túmọ̀ ẹ̀mí I've been preaching at the age of 12. Ọdún méjìlá péré. Bẹ́ẹ̀ni preaching at the age of 12. I get it. Kò sí ẹ̀bùn tí Ọlọ́run ni o kì í ṣe mi o and I give glory to God at all time. When it comes to preaching the word I will preach the gospel of God for you. I get it. Mo mú ẹ̀mí yàtọ̀. So àwọn tí bóyá lọ sí di Yemọja lọ sí di Òru. Ẹ̀mí Ọlọ́run kọ́ ẹ̀mí Yemọja ni tó bá lọ sí di Ọ̀ṣun ẹ̀mí Ọ̀ṣun ni gbogbo wọn náà ló lẹ̀mí. Wọ́n sì ń ríran. Wọ́n rìnà torí pé a máa fi máa yé wọn ọ̀nà máa èṣù kan rìnà ẹ̀sà èṣù rìnà jù wá lọ ẹmọ ìtọ́gbẹ̀lẹ̀ èṣù Luciferi ara àwọn gẹ́lẹ̀ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ tó he knew the word of God from the Genesis to the Revelation and that is why nígbà tí Jésù wá tó gbà wẹ̀tàn tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ ìránṣẹ́ òun náà lọ bá Jésù ó tún dánwò ó mọ̀ pọ́lú bàrá ni o. Bàbá tí a bá rí Ọlọ́ṣun tó bá rìnà sí ni ṣé mọ́dà ló fi ní ẹ̀mí kẹ́mi ni. Ẹ̀mí Yemọja ló ń lò. Ẹ máa gbé mi sọ pé kí ẹ má dà lóhùn ṣe bí tẹ́yìn bá fẹ́ tẹ̀ lọ́lọ́ṣun ẹ̀tẹ̀ lọ́lọ́ṣun tẹ́ bá fẹ́ tẹ̀ lọ́lọ́ ẹ̀tẹ̀ lọ́lọ́run. Ẹ máa fẹ́ sọ̀sọ̀ kó sọ fi jẹ́jẹ́. Ètò ọdún ẹjẹ́jẹ́ mi ò ní bá ṣe fẹ́ wẹ̀ mí sọ fún ẹ pé Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tó fẹ́ dọ̀dọ̀ bàbá tó yẹ kí ni bí kò ṣe pa ẹsẹ̀ àwọn tó dẹ̀ ké pe Allah Olúwa kí nìkan nìkan Ọlọ́run lọ́n ké pe I get it so tó wá dẹ̀ wù ẹ́ sọ́kò fẹ́ lọ ṣọ̀ṣù. Jẹ́pẹ́ Yemọja náà ni. Jẹ́pẹ́ Yemọja náà ni no problem Ọlọ́run ti ẹ nìyẹn. I get it but we are going to say the truth. Èyí tí Jésù fún wọn nínú Bíbélì tẹ́mi ẹ̀jẹ̀ gọ́bẹ̀ sí ní speaking. Ẹ̀mí mímọ́ ni sà. Ó wà dáadáa ẹ wo tí ẹ̀mí yẹn bá dé tẹ́mi yẹn bá dé mi ò gbọ́ French o tí ẹ bá sọ French nínú ẹ̀mí tí ẹ bá connect pẹ̀lú ẹ̀ máa interpret ẹ̀. Èdè Faransé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín nínú alóore mi èyí tí ò dé tí ò dé France rí wa tí ò lọ sí Germany á dẹ̀ máa speak German ẹ sà wọ́n máa speak Spanish ẹ sì gbọ́ correct Spanish ẹ dẹ̀ máa gbọ́ àwọn tá a dẹ̀ jẹ Spanish tá a gbọ́ Spanish tá a bá ti connect nínú ẹ̀mí á dẹ̀ máa gbọ́ ohun tó sọ. Ẹ sì mọ̀ tú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bàbá ṣé wo èrò lè connect mẹ́mi ni. Gbogbo ẹ̀kọ́ ẹ̀ ń jábá fún ni. Ìjọba ìlọrin pé ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ̀bùn kì í ṣe fún gbogbo ènìyàn. Ó láwọn tó ní. I'm telling you and that is why any pastor that says everybody must speak in tongues. Irọ́ ni. It's fallacy. Fallacy ni. I'm telling you. Àsọ̀bánu. Everyone cannot speak in tongues. It's a gift. Ẹ̀bùn ni o. Ẹ̀bùn kì í ṣe fún gbogbo èèyàn. Kì í ṣe gbogbo èèyàn ló lálàá o. Kí gbogbo èèyàn ló ríran o. Kí gbogbo èèyàn ló fèrè fọ́. Kí gbogbo èèyàn ló gbóhùn èdè o ló túmọ̀ èdè o. Ẹgbẹ́ sà kí gbogbo èèyàn ló ní ọ̀rọ̀ ẹ̀mí nínú tó lè sọ̀rọ̀ Ọlọ́run jáde. The word of the spirit. I get it. Gbogbo ẹ̀bùn yín ló nílò tiwọn. Ó ní ìpele. A dẹ̀ fún oníkálùkù bí a ṣe fún lọ́tọ̀ọ̀tọ̀. Now tó bá ní pé gbogbo èèyàn ló lè speak in tongues. Kì í ṣe ẹ̀bùn wọn. I get it. Ohun tó jẹ́ ẹ̀bùn kì í ṣe fún everybody. I am telling the truth. Ètò àwọn kérúbù tó ń sọ nísẹ̀lẹ̀ ńkọ́ ẹ̀mí mọ́ náà. Tó bá ẹ bá gbọ́
I'm not mentioning any church. I get it. Àwọn tí kérúbù ẹ̀mí mọ́ wà ń bẹ̀ o. ẹ̀mí mọ́ wà ń bẹ̀. ẹ̀mí wà ń bẹ̀ o. ẹ má yẹ ká parọ́ tọ́ra wa jẹ́ o. I came out from kérúbù and seraphim. But kì í ṣe gbẹ̀lẹ̀ mímọ́ o. ẹni láti connect kí í ṣe gbogbo ẹ̀lẹ̀ mímọ́. bàbá And that is why ẹ gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀mí àtọ̀. bàbá ẹni tó ní kéwú mùsùlùmí ló ní kéwú aláwù alif bá gbogbo ẹ̀ kérúbù kéwú ẹsà kéwú ṣẹ́ni tó bá wà nú ẹ̀mí kérúbù kéwú ẹ máa gbọ́ wọ́n sọ èdè ìlú kan ni èdè tí mùsùlùmí fi kọ kéwú lárúbáwá ni o èdè ìlú ni o kì í ṣe àbíbẹ̀kọ̀ èdè Saudi Arabia ni o kì í ṣe èdè ẹ̀mí o now téèyàn bá wà nú ẹ̀mí tí bá wà nú ẹ̀mí tọ́lọ́ máa gbé mi wọ̀ tán Ọlọ́run lè fún mi ní èdè ìlú yẹn kí n máa sọ. ṣe ẹgẹrẹ sá òun ló ṣẹlẹ̀ ní Acts of Apostles chapter 2 tí àwọn apostles wà ní yàrá òkè torí Jésù ó ti sọ fún wọn pé èmi àwọn ẹ̀mí mọ́ wá fún yín o apostles wà ní yàrá òkè ó ti yé bẹ́ẹ̀ nígbà tó wá dé táìmù yẹn tí ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ lé wọn lórí ó ti yé bẹ́ẹ̀ Bíbélì wá sọ pé àwọn kan ń ṣẹ̀fẹ̀ wọ́n ní bóyá ọmọ tí yó ṣùgbọ́n àwọn kan wá sọ pé wọn ọmọ tí yó nǹkan tó wọ́n ń gbọ́ yìí ẹni yóò ṣe ọmọ Crété o ẹni yóò ṣe ọmọ Judea o kò ṣe ọmọ Cappadocia o kí ló dé ẹni tí ò ṣe ọmọ Cappadocia tí ò gbé dé Cappadocia tó yẹ sọ ọ̀rọ̀ dá Cappadocia àwọn tó dẹ̀ jẹ́ ọmọ Cappadocia wọ́n dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yẹn tó correct wow ó dẹ̀ pé ọ̀nà sáza ẹ̀sà ẹ̀ ń ṣe ẹ̀ sí ní Spain you are not in Spanish ẹ̀ dẹ̀ wọ́n sọ Spanish èmi tí wọ́n jẹ́ Spanish wọ́n á gbọ́ pé Spanish ni máa yẹn sọ bó máa yẹn sọ ọmọ Spanish definitely there is something that is happening eléyìí ṣe pé special eléyìí ṣe pé ọmọ tí o Bíbélì wá sọ pé Pétérù dìde pẹ̀lú àwọn mọ́kànlá ìyókù ẹ lọ sí Acts of Apostles chapter 2 o ti bá sọ àwọn ìlọsí Bíbélì ó wà nù Bíbélì bẹ́ẹ̀ Acts chapter 2 from verse 1 to 21 Pétérù wá dìde Bíbélì pé Pétérù sì dìde pẹ̀lú àwọn mọ́kànlá ìyókù ó sì sọ fún ọ gbangba pé kí èyí kó yé yín kẹ́sì fetí sí ọ̀rọ̀ mi ó ní ọ̀rọ̀ wọ̀nyí láti sọ láti ẹnu wòlíì Jóẹ́lì wá pé èmi yóò tú ẹ̀mí mi jáde sára àwọn ènìyàn bẹ́ẹ̀ ni ó ní ọmọdé yóò máa níran àgbà yóò máa lálàá arúgbó á máa lálàá omidan á máa fi èdè fọ̀ òun náà ló ṣẹlẹ̀ ń sìn láyé táwọn òun ṣẹlẹ̀ ń sìn ṣùgbọ́n wọ́n ti bàjẹ́ o àwọn kan ti tọwọ́ bọ̀ ẹ̀míkẹ́mi ti wà dáadáa ẹ̀míkẹ́mi ti wọ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀míkẹ́mi ti wọ̀ you have to be very careful and that is why I don't tolerate nonsense in my church. In the church of God here, it's not my church. Kẹ́ni kan sọ fún mi gbẹ́ mi nù. Máa connect pẹ̀lú ẹ. Ṣé mi Ọlọ́run ni o wà nù ẹ? Tó bá yẹ tọ́lọ́run kọ́. Tó bá yẹ tọ́lọ́run ọmọ sọ̀rọ̀. Ta ni mí? Tó bá yẹ tọ́lọ́run, Ọlọ́run fẹ́ fọ̀hún, ẹni kó má fọ̀hún. bó bá yẹn tọ́lọ́ ẹ gbà lẹ́nu ẹ̀ tó bá yẹn tọ́lọ́ ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó jùlẹ̀ ó kúrò mẹ́. mo wà ṣọ́ọ̀ṣì kan mo lọ ṣọ́ọ̀ṣì kan mo fẹ́ forúkọ bó ṣọ́ọ̀ṣì láàrin àwọn nínú àwọn ṣọ́ọ̀ṣì tó máa ń lọ ẹ̀mí. Mo dé ṣọ́ọ̀ṣì báyìí wọ́n ti wà nínú ẹ̀mí wọ́n ti pọ̀. Wọ́n wá wo wọn lẹ́mìí wọ́n tó bí wọ́n lọ bí 18. Ẹ̀mí ṣé bẹ́ẹ̀ ló ṣe yà yẹn tó. Ẹ máa gbọ́sẹ̀ mo kọ wọnú ẹ̀mí lọ ni mo bá fi èdè fọ̀ mo wọnú ẹ̀mí lọ mo wá sọ èdè ẹ̀mí ọ̀tọ̀ ní èdè ìlú ọ̀tọ̀ ní èdè àwọn áńgẹ́lì o èdè ìlú ni tí bá sọ Arabic nínú ẹ̀mí ó yẹ ibẹ̀ mo lè sọ Spanish nínú ẹ̀mí èdè ìlú ni o mo lè sọ another German nínú ẹ̀mí ó ti yẹ ibẹ̀ but èdè ọ̀run ó yàtọ̀. Àwọn kan tún gbọ́ yẹn lọ́tọ̀. Ṣé èdè ọ̀run yẹn kò sí ará ìlú kan tó lè gbọ́ àfi tó bá wà nínú ẹ̀mí. Tó lè connect. Ìwọ tó bá connect mẹ́rin tó ló máa fún ní ẹ̀mí ló máa sọ ó yẹ ibẹ̀ so Ọlọ́run dẹ̀ fún mi mo wá wọnú ẹ̀mí lọ mo wá sọ èdè ẹ̀mí fún ọ ó yá sọ̀rọ̀ yá gbọ́ wọn tó fẹ́ sọ gbà tí mo rí pé Ọlọ́run lè wá bá ní mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè tí èmi máa ṣe wòlé Ọlọ́run tó o bá túra tó bá yẹ kó wọ́n lò ń lo ẹ̀mí tẹ́ẹ̀mí òlù ẹ̀ ṣe apẹ́ lómi ń lo ẹ̀mí òlù. ẹ ṣáà wò báyìí ẹni possible. ẹ̀mí kọ́ ló ń lò òun ló ń lo ẹ̀mí òun ló fẹ́ wọnú ẹ̀mí. a máa ṣe òun ṣe gidi kan. a máa ṣe wọ́n agẹ́tì mo ní tí o bá ti túra mo ní o tún fọ òun láyé ẹ̀sà nínú àwọn 18 17 ló túra. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n mọ̀ mí. ẹ̀kọ́ tó kù ńkọ́. ẹ̀mí Ọlọ́run ló wà lára ẹ̀ òun ò gbọ́ ọkàn kò gbọ́ àwọn 17 yẹn sàkámàjẹ làwọn yẹn. sàkánì wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ báyìí ló wá wí that is why you have to be very careful. báyìí ló wá wí yẹn ṣé òun ní dalérú òun ní pọ̀. àìmọye ilé tó ti dàrú àìmọye ọ̀nà tó ti bàjẹ́. a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. I am telling the truth. nọ́mbà yín sà ká mọ̀ lọ nọ́mbà yín ká mọ̀ lọ. 081 36 96 1015. orúkọ yín sà lẹ́ẹ̀kan sí orúkọ yín. 081 36
961015. orúkọ ìjọ. orúkọ mi ni Bishop Olufemi Otusanya ọmọ májẹ̀mú láti ìjọ The True Covenant Church of God, ìjọ ọmọ májẹ̀mú òtítọ́. ẹ ṣáà wà.